Àdìsá ò mọ̀mọ́ kú ọdún ọkọ Àríkẹ́ tí ń sọjọ́ bí lónìí mo pé òkú ọdún ó sì kó àṣeyẹ Káyọ̀dé dákun mọ́hàn dágọ́jọ́gọ́jọ́ ní ọdún ẹ̀ lóde ọmọ wọn ní Iyeru Okin tí ń sọjọ́ bí lónìí mo ní kó gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbògbò tí ń gbọ́ nílé ayé ikú òjijì ò wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ iṣẹ́ rẹ̀ ò wá ní dojúró wàá mọ̀ rí ṣe ni àìsàn wá ní kàn ọ́ ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú ìwọ ò wá ní báwọn fa àìsàn lògbà nílé ayé tó wá aládìsá o nǹkan ò ní ṣe ọ́ ìwọ ló mọ̀ ṣe nǹkan àbùkù wá ní kàn ọ́ ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú wàá dàgbà wàdógbó nílé ayé wàá bẹ́gbẹ́ pé wàá lálùjọ ní lọ́lọ́lọ́hùn ọba òòrè gángan àdìsá o àyà rẹ ẹ̀yinjú rẹ ló rán mi wá bí o iye Àríkẹ́ ló rán mi wá òun ló ní wá kí yọ ó ní Akanni Akewi dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wá bá ń kọ́kọ́ họ mi dáadáa àrídùnnú mi ni koríko sùn mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Káyọ̀dé ẹlẹ́yinjú ẹ̀gẹ́ wọn àbẹ̀wà tútù bí àdàbàṣá ni mo pé o bá ń kí o àdùnmáàdán arẹwà lọ́kùnrin ni ọmọ kan bí ẹgbàágbèje lórí ọmọ ní í ṣe àyà rẹ ẹ̀yinjú rẹ ṣàlóní wá mọ̀ kí ọ dáadáa ó ní Akanni dákun bá ń kí àdùnmáàdán ìfẹ́ mi o àdìsá o ọkọ mi ni ìdùnnú mi ni igi lẹ́yìn ọgbà mi ni òjò pa mí dákun mọ́ pa ìfẹ́ mi o òrùn dákun mọ́ pa rídùnnú mi gangan ni Àríkẹ́ ní inú ìfẹ́ rẹ̀ ṣá ni wọ́n fi ṣẹlé mẹ́bí irun fẹ́ràn orí ó fi ṣẹlé èyí fẹ́ràn ẹnu ó fi ṣẹlé o ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan èkó rọrùn lálábàákú ẹwà ìfẹ́ mi rẹ̀ aya rẹ̀ ló kú ọdún ó ló sì kó àṣeyẹ ni ó ní kí n bóun délé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ Iyeru Okin ọlọ́fà mọ̀jọ ọmọ mi lọ́lá ọmọ lálọ́mí ọmọ abísùjó kọ mẹ́bí wọ́n lọ́mọ ìjà kan èyí ẹni jà lọ́fà níjọ́ sí ìjò ń ṣojú ebè lọ́fà ó ti ṣojú pòrò nínú oko mẹ́bí wọ́n lọ́mọ igúnnugún tí mo dá sàkẹ́ àkàlàmàgbò tí mo dá sàkẹ́ ń bẹ̀ kú ọlálọ́mí ni mo yí tí mo dá sàlà ńlá pa Iyeru Okin ni mo yí tí mo dá sàlà ńlọbẹ ẹ sì rọra là mí o yé bẹ́ẹ̀ bá là mí ẹ dákun ẹ má jẹ́ kábẹ́ ó dilẹ̀ lápá mi mẹ́bí wọ́n lọ máa bí sùdára gbada Okin ọlọ́fà àbídíyọ mẹ́nu Okin ọlọ́fà ló lọ́fà lálọ́bí ọlọ́mọ ló lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀kú láláyọ̀ pọ̀ ń dá ọba láfẹ́dùn alókòsọ ọlọ́fà ẹgbẹ̀je o ẹ̀yin lálùbẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alókèrèjìgbìn ọlọ́fà ẹgbẹ̀dógún akẹ́bàjẹ́ bóun ló bọ̀mọ́ ọlọ́fà mọ̀jọ jẹ́ tẹ́rù fi mọ́ lákájọ́ mọ́ lọ ó wá délẹ̀ kíni mo gbọ́ pé wọ́n ń jà nílé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ mo kápó mo kádà mo má ta wẹ́wẹ́wẹ́ mo yá dànù gan Iyeru Okin ní soníjà bàbá òun mo pé kí ní soníjà bàbá rẹ̀ gan ó lóhun lọ́mọ pàpàǹpópó mo bọ́ lọ́ fìdí mú bàbá ìdè nulẹ̀ wọ́n fi jẹ́ mo kọrin kése bàbá ìdè sàlẹ̀ ọ̀fà wọ́n fi jà lálẹ́ ní sàlẹ̀ ọ̀fà wọn akẹ́bàjẹ́ bóun ló bọ́ ọmọ lọ́fà mọ̀jọ jẹ́ tẹ́rù fi mọ́ lákájọ́ mọ́ lọ mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Káyọ̀dé mo ló kú ọdún àdìsá mo ló sì kú àṣeyẹ ni ọkọ Àríkẹ́ ìwọ wá ní báwọn fọdún eléyìí ṣàṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá ní ta ní nkọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullahi tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.